interview tó ń ṣe fọ́mọ mi nígbà tó ti ìlú òyìnbó wá ṣe bá dé mi. Wọ́n wá gbé nínú ẹ̀ jáde. Mo tẹ́niyẹ́ ìlọ́pọlọ. Ọmọ yẹn wá sọ fẹ́mi yẹn nínú interview. Ó ní kò sí ìṣòro tó lè dé bá bàbá wọn. Àdébóyá èèyàn pọ̀ sí trọ́ọ̀mù pẹ̀lú bàbá wọn. Pé ènìyàn ló máa ṣubú sínú ẹ̀. Bọ̀dọ̀ bá wà jáde. Any type of trouble, anything interferes with my dad, there's always a way for him to get out of that situation and make it better for himself, even though it's not a good situation. So troubleshooting is the best way. If people know what that means, that's the best way I can describe my dad. Very troubleshooting man. Anything comes near him or that he wants to do harm to him, we reverse and come better in his own. Ó ti wá dójú ẹ̀ báyìí o, òkú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ inú bíbélì tó lágbára ẹ̀ náà ni wòlíì Marcus ti fi ránṣẹ́ o. Ọ̀rọ̀ ti ń ba Gbénga Dan Asabe o lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin òun àti wòlíì Marcus Tibetan. Ọ̀rọ̀ tó lágbára ni o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tírélà ti gba àárín àwọn méjèèjì kọjá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Asabe náà ló interview wòlíì Tibetan, àmọ́ tírélà ti gba àárín wọn kọjá. Oníkálukú ti lọ́lù, àmọ́ ìjà ṣì ń bẹ o. Bẹ́ẹ̀ ni ìjà yìí náà ló fà á tí àwọn ọ̀rọ̀ ńláńlá ẹ̀ fi ń jáde látọ̀dọ̀ wòlíì Tibetan. Tẹ́ bá wo àwọn fọ́nrán wa kan sẹ́yìn ẹ rí gbogbo bí tá a ti mú àwọn ìròyìn wá fún yín lórí gbogbo bó ṣe lọ, nǹkan tó pa wọ́n pọ̀, nǹkan tó padà wá tú wọn ká. Ọ̀rọ̀ yìí lágbára o. Ibi bo ló máa já sí? Báwo ló ṣe máa jẹ́? Ìgbà wo ló máa parí? Ọ̀rọ̀ yìí àfi kí Elédùmarè ọba kó bá wọn dá sí, nítorí pé àwọn ọ̀rọ̀ òwe ńláńlá tó yẹ kí Asabe múra lórí ẹ̀ náà ló ti ń jábọ̀ yìí o. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó lágbára tí bàbá yìí fi ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń ṣọ̀tá wọn. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ó ń bọ̀ báyìí, àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Ó ti wá dójú ẹ̀ báyìí. Ẹ já gbọ́ àwọn ọ̀rọ̀ tí wòlíì Tibetan sọ lórí gbogbo àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí Gbénga Asabe ṣe lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin wọn. Gbogbo ẹni tó bá robi sí wa, wọ́n máa kọ́ wọn nígbèkùn. Ẹni tó bá sọ nǹkan tí ò ṣẹlẹ̀, ìdáyà tọmọ tí lé wọ́n máa kọ́ wọn nígbèkùn. Because ó sọ fún wọn níwẹ̀ Isaiah 47. Láti verse 14. Ó ní kí kó àwọn jọ. Ó ní wọ́n máa kó àwọn jọ. Ó ní ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi. Ọ̀rọ̀ rẹ̀ wò lẹ́nu wòlíì Tibetan ó lágbára, ó ga jù. Kúkúrú kò kì yóò ṣubú lù ẹ́. Bẹ́ẹ̀ àdìkárò kì yóò fún wọn àjọ lẹ́yìn. Ọmọ bí ọmọ tẹ́gùn bá bí. Ẹ̀gùn náà ló máa jọ. Interview tó ń ṣe fọ́mọ mi nígbà tó ti ìlú òyìnbó wá ṣe bá dé mi. Wọ́n wá gbé nínú ẹ̀ jáde. Mo tẹ́niyẹ́ ìlọ́pọlọ. Ọmọ yẹn wá sọ fẹ́mi yẹn nínú interview. Ó ní kò sí ìṣòro tó lè dé bá bàbá wọn. Àdébóyá èèyàn pọ̀ sí trọ́ọ̀mù pẹ̀lú bàbá wọn. Pé ènìyàn ló máa ṣubú sínú ẹ̀. Bọ̀dọ̀ bá wà jáde. Wọ́n dẹ̀ gé fídíò yẹn débẹ̀ ní o. Wọ́n ò sọ wájú, wọn ò sọ ẹ̀yìn.
wọ́n sọ àárín torí ẹni tó gbé jáde olódo ni. ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́nu wòlíì Tibetan ó lágbára. ọmọ kékeré èdè tó ti pa fídíò yẹn kú. ẹ jọ orin tèmi nǹkan torí ilé tá ń kọ́ lọ́wọ́ yẹn. ìròyìn ní gúúsù. ìròyìn àríwá. Ṣé bẹ́ẹ̀ rí ni nígbà tí mo jáde lẹ́ẹ̀kan? Ẹnìkan ní prostate. Bẹ́ẹ̀ ṣe ń dúró lẹ́ẹ̀kan yẹn ẹ̀rí ìran. Kí o prostate ló wà lẹ́yìn ìkùlé yẹn. Bẹ́ẹ̀ni mo ti rán ọlọ́lá láti Monday Tuesday. Nígbà tí mo wá débẹ̀ mo dúró báyìí. Mi ò ránṣẹ́ sí o. Ọlọ́lá ló wá mi wá. ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́nu wòlíì Tibetan ó lágbára. ó ga jù. Túbọ̀ ni mo ní ara ibi tó ti hù yẹn. Ara ọ̀pẹ ni. From the palm tree. So we are going to cure those people this week. Wọ́n ní àwọn àwọn ènìyàn sàn ní ọ̀sẹ̀ yìí. Kò ná wa lẹ́nìtìn. Lẹ́nu ìgbà wo làwọn èèyàn ní rárá? Àti di issue lórí YouTube. Àti di kíni? Àti di issue. Bẹ́ẹ̀ lórí bá jù. Yes. Kíyèsí. Hallelujah. Gbogbo ọgọ́mọ̀ dídì bínú ní wòlíì oríran àti wòlíì tí ò ríran. Wòlíì tó ní kó máa oúnjẹ sílé àdélé tó ní kó máa kú. Gbogbo àwọn tó bínú sí mi káàkiri àgbáyé. Lẹ́bí ẹ̀kú. Wọ́n gbàgbé ẹ̀sọ́. Àwọn tó bá ní jà yóò ṣègbè. A ó wá wọn, a kò ní bí wọn mọ́. Hallelujah. Yes. Má bẹ̀rù. wòlíì Tibetan ó lágbára. ó ga jù. Ìwọ ló bẹ̀ sọ́fẹ̀ o. Bẹ́ẹ̀ni kejì tó tún súnmọ́ Isaiah 43 ìyẹn ló burú jù. Ó ló máa pa wọ́n bí màálù. Isaiah 43 verse 3-4-5. ìròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa ibo ló máa padà já sí ìgbà wo ló fẹ́ parí? Remember to like, share and follow us. Thanks for watching.